ẹni agbójú okùn lé kò jọ ẹni àgbà. Òwe Yorùbá kan ní èyí tó ń sọ nípa ìfẹ́ àti ìgbàgbọ́ tí a máa ń ní nínú àwọn ènìyàn kan. Lọ́pọ̀ ìgbà a máa ń ro kan oore láti ọ̀dọ̀ àwọn ènìyàn kan pé ó yẹ kí lágbájá fi ojú àánú wò mí kó sì ṣe oore tí mò ń béèrè fún mi. Àmọ́ lọ́pọ̀ ìgbà ọ̀rọ̀ kì í rí bẹ́ẹ̀, torí pé kì í ṣe gbogbo ẹni tí àwa ń fi ìfẹ́ hàn sí tàbí nígbàgbọ́ nínú ẹ̀ ló máa ń rí bí a ṣe pè wọ́n. Kì í ṣe gbogbo ẹni tí à ń retí oore láti ọ̀dọ̀ rẹ̀ ló ní oore wa lọ́wọ́. Oore wa ń bẹ lọ́dọ̀ àwọn ènìyàn mìíràn tí àwa kì í ronú kàn nígbà míì. Bí ẹni tí a gbójú okùn lé kò bá wá jọ ẹni àgbà, ohun tó yẹ kí a máa bẹ̀bẹ̀ fún ni àánú látòkè wá. Afìdíyangàn TV.